Seoyekoribe. Seoyekoribe. Ellen wa address ilé mi àbí. Seoyekoribe. Ellen wa address ilé mi. Brooklyn ni mo wà ní New York. Sọ fún àwọn ìyá ẹ. Àwọn ìyá ẹ. Tẹ́jọ́ wá address ilé mi. Ẹ bá mi hashtag Seoyekoribe. Sọ fún àwọn ìyá ẹ. Tẹ́jọ́ wá address ilé mi pé Brooklyn mo wà ní New York. Tí ẹ bá wá bá mi kò ní dá fún ẹ. Seoyekoribe. Seoyekoribe. Tó bá wá bá mi àti wá àti ìyá yẹn kò ní dá fún yín. Seoyekoribe. Ẹ bá mú voice message yẹn. Ẹ bá mú voice message yẹn. Ẹ bá mú phone yẹn. Kò ìwọ tó ń sọ̀rọ̀ yẹn kò ní dá fún ẹ. Seoyekoribe. Èmi na láwọn màálù. So mo pé Seoyekoribe. So mo pé o lẹ́yìn wájú. So mo pé màálù ni ẹ. Àwọn èèyàn ò mọ̀ ẹ́, mi mọ̀ ẹ́. Seoyekoribe, ẹ̀yin iwájú ẹ. Ẹ̀yin artificial ni. Oh, bó mo fẹ́ dúró sí báyìí. Seoyekoribe, ẹ̀yin iwájú ẹ artificial ni. So mo pé mi mọ̀. Seoyekoribe nínú ọlá Ramon kò ní dá fún ìyá tó bí ẹ. Ìyá asínwín kò ní dá fún. Seoyekoribe wàláì wọ̀tọ̀wọ̀tọ̀ month la wà yìí. Seoyekoribe agilinti alára bí ara ẹlẹ́dẹ̀. Ìyá tó bí ẹ tó sínwín kò ní dá fún Seoyekoribe. Seoyekoribe olè jaguda ẹlẹ́dẹ̀. Gbogbo owó tó gbà ó wà lọ́wọ́ mi. Ayé ẹ máa bàjẹ́ ní Seoyekoribe. Seoyekoribe kò ní dá fún ìyá ẹ. Seoyekoribe kò ní dá fún bàbá ẹ. Ọ̀la máa jáde fún ẹ o. Ẹ bá mi hashtag Seoyekoribe. Máa jáde fún ìyá ìyá ẹ. Ìyá ìyá ẹ. Voice message yín wà lọ́wọ́ mi. Ó ti dí ọwọ́ mi tí ẹ ti yẹ̀. Ó lọ ṣọmọ ìyá sínwín. Ọmọ ìyá búgí jẹ́. Àwọn tí wọ́n ń bọ̀ nílé mi. Ẹ má wulẹ̀ dára yín láàmú. Brooklyn ni mo wà ní New York. Ní délé pé wọ́n bí yín kú. Ẹ máa bọ̀. Ẹ tó bá ní ohun yẹn. Ṣèbá Amẹ́ríkà mi ló wà. Wàhálà FBI á kàn sí. FBI ó máa kàn sí. So ẹ bá mi hashtag Seoyekoribe. Dúpẹ́ onítìrì kò ní dá fún ẹ. Seoyekoribe wí ayé máa bàjẹ́ ni. Kí ló kọ eléyìí? Black Lion ó máa ṣorí burúkú ni. Ìyá ẹ̀gùn kò ní yẹ. 99.99 yìí kò ní dá fún yàrá yà yín. Tẹ́ ẹ bá wá ẹ̀ ní lọ. Fùrẹ̀yẹ́ là yà yín. Seoyekoribe ìyálà ìjà ẹ̀. Nínú ọlá Ramon ìyálà pọ̀mí mọ́ pọ̀ yálà ìjà ẹ̀. Wọn ò bí yẹ ẹ kú. Ìjẹ́ àsínwín wọn ò bí re. Ìyálà ìjẹ́ àsínwín wọn ò bí dáadáa. Seoyekoribe àwọn tó ń bẹ̀ sí ẹ̀tọ́ ni o. Tó bá dọ́dọ̀ mi wàá jábọ́. Ó máa jábọ́. Seoyekoribe nínú ọlá Ramon ó máa jábọ́. Olórí ibu ni ẹ ìwọ tó ò lẹ́yìn wájú. Ìwọ tó ò sẹ́yìn wájú ẹ. Seoyekoribe yọ ike eyín ẹ. Àwọn tó ń bẹ̀ ṣe náà mọ́. Seoyekoribe yọ ike tó wà ní eyín ẹ. Kò sẹ́yìn wájú ẹnu ẹ. I know that. Àwọn Yorùbá tẹ́tẹ̀ mọ́ kí ìyá yín. Seoyekoribe kò ní dá fún ìyá ẹ. Ìyá ẹ tó símù yẹn kò ní ṣe oríire. Ayé máa rún ni o. Ẹ gbọ́ ohùn wọn. Ẹ gbọ́ ohùn wọn. Wọ́n ní borokini ló wà. Olódo. Wọ́n ní borokini ló wà. Ẹlẹ́dẹ̀ alára jàbàtà. Ó ṣe pẹ̀pẹ̀pẹ̀ kó ṣe fàǹfà. Olóòórùn. Alára jẹ̀bẹ̀tẹ̀. Alára jẹ̀bẹ̀tẹ̀ ó máa ṣe sásá ìsìkárẹ̀ sókè díẹ̀. Àbọ̀ ń ṣí èrè ní Seoyekoribe. Ṣé ò ń sínwín ni? Ọdún tèmi ló wá. Sọ̀rọ̀ sókè lórí ibú. Tí ẹ bá gbé ìgbésẹ̀ yẹn, ogun ló máa pa ilé ọ̀kọ̀ọ̀kan. Seoyekoribe nínú ọlá Ramon, ogun ló máa pa ẹ́. Black Lion, ogun ló máa pa ẹ́.
ìjà yín tó wà Amẹ́ríkà yẹn Ṣàngó ló máa pa yín ayélujára ló máa bá yín jà tí ẹ bá gbé ìgbésẹ̀ yẹn tó yẹ kó rí bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ mi ò ní fi wọ́n sílẹ̀ kí fún tani sílẹ̀ mi ní fi wọ́n sílẹ̀. ìwọ tó sọ̀rọ̀ yẹn kò ní dáa fún ìyá ẹ̀ ìwọ tó sọ̀rọ̀ yẹn ìyá ẹ̀ kò ní dáa fún ìyá láyà ẹ̀ ajúra wa lọ ti jàkadì kọ́ o bí láìlẹ̀sí ajúra wa lọ ìwọ tó sọ̀rọ̀ yẹn kò ní dáa fún ìyá ẹ̀ bàbá ẹ̀ kò ní dáa fún sọ̀rọ̀ sókè. èmi ń ṣàtàṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ó fẹ́ káyé mú àṣírí ẹ ni yọ ike tó wà níwájú eyín ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àgùntàn ní ẹ ò lẹ́yìn òkè màálù ní ẹ ò lẹ́yìn iwájú yọ ike tó wà lẹ́nu ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ oníke lẹ́nu yọ ike tó wà ní eyín ẹ ò lẹ́yìn iwájú àwọn ọdẹ pàrọ̀ tó àwọn tó bá ẹ fà wọn ọmọ àṣírí ẹ ìwọ tó ò lẹ́yìn iwájú yọ ike iwájú eyín ẹ olórí ibú ẹ sọ̀rọ̀ sókè. wọ́n kọ orúkọ mi wọ́n ṣe àdírẹ́sì mi sí yín ó dà bẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrí ó ti wọ one chance Amẹ́ríkà ni mo wà Dúpẹ́ Onítìrí ó ti wọ one chance ẹ kọ orúkọ mi ẹ kà àdírẹ́sì sí yes ó dà bẹ́ẹ̀ voice message lélẹ̀ kò kí n ṣe pé kinní kan tí yín máa yẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. àwọn Brooklyn ni mo wà New York ni mo wà ìlú àwọn ọmọ oró ni mo wà ìlú àwọn ọmọ oró àárín àwọn ọmọ oró ni mo ń gbé ní mórídélé ẹ máa bọ̀ 99.99 yín ẹ máa bọ̀ èmi ń ṣàtàṣe ìyá ẹ orí tí mo ṣe jù ni gbogbo tí bá ti jù wọ́n bí ìyá yín rè ẹ̀yin olè oníjìbìtì ẹ ṣe Yorùbá nation jalè ẹ lè mórí bọ́ ẹ lè rí ṣe. If you are doing Yoruba Nation, be plain. Ẹ má gbowó lọ́wọ́ anybody. Yorubawuyi mo stand out. Mi ò rí ẹ tó lè sọ pé mo fẹ́ Yoruba Nation gba tí lè kọ́ lọ́wọ́ òun. Mo stand out láàrin yín. Ẹ̀yin olè oníjìbìtì. 419 tí yín máa yẹ̀ ni. Olè ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ alára pọ̀tọ̀pọ̀tọ̀ alára bí ara ẹlẹ́dẹ̀. Alára bọ̀tọ̀mù olóṣì. Ó dàbí egbò àdá àjìná tí ẹ máa rún mọ́ mi lọ́wọ́ ni. Sọ̀rọ̀ sókè olórí ibú. ṣé yẹ kó rí bó ṣe wá gọ̀ báyìí kí lè tó rìn dín báyìí mọ́mì tẹ́ bá ti lọ yín pẹ̀lú security ní kẹjọ lọ ó rò bí Amẹ́ríkà jọ Nàìjíríà ni tẹ́ bá ti lọ yín àti security wo ni mọ́mì ẹ ní ó ń ṣí èrè mọ́mì ẹ tó ń bọ̀ yẹn ó ń ṣí èrè wá àti mọ́mì ẹ yẹn náà ya wèrè tó yẹ kó rí bẹ́ẹ̀ ó ń sínwín mọ́mì ẹ̀ tó ń bọ̀ yẹn náà ṣí èrè mọ́mì tẹ́ bá this is America this is tó yẹ kó rí bẹ́ẹ̀ yìí gọ̀ o wọ́n ló gọ̀ mi mọ̀ pé ó gọ̀ lóòótọ́ mọ́mì tẹ́ bá ti ń lọ ẹ̀yin àti security ní kẹjọ lọ ṣé wọ́n ń gbé security ní America ni definitely you don't even know what you are fighting for tó yẹ kó rí bẹ́ẹ̀ you don't know what you are agitating for. Tẹ́ bá ti lọ yẹn àti security l'Amẹ́ríkà ó ti wá gọ̀ báyìí tó yẹ kó rí bẹ́ẹ̀ àbí wèrè orí ìyá ẹ ló mú mi sí ẹ lórí ni tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ọmọ asínwín tó mú olóńsìn ẹ níwín ni máa ṣe ṣó fún ẹ o wàhálà kíṣìnì ni mo wà mo dáná lọ́wọ́ ni o mo voice message yẹn mo wọlé wá ni o máa ṣe ṣó fún ẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ máa ṣe ṣó fún ẹ tí ìyá ẹ yẹn ò bá wá ẹlẹ́dẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ gan olóòórùn alára bọ̀tọ̀bọ̀tọ̀ alára bí egbò àdá àjìná tó yẹ kó rí bẹ́ẹ̀ kò léyìn wájú eléyìn màálù ìyá alájà èmi ń sọ̀rọ̀ ìwọ náà wá tà ṣe ń tẹ́mi bá ju wọ́n bí ìjà èrè kò jù ni ìyá ẹ̀ ni mo sọ ìyá alájà ẹ̀ ni mo sọ wọn bí kò jù ẹ̀ ń fi Yorùbá Nation ṣó lè ẹ̀ ń jalè ẹ̀ ń gbá àwọn èèyàn Yorùbá Nation ni mo fẹ́ I want the liberation of my people. And nobody, I repeat, my name is Yorubawuyi. No, that's why I'm going to fún ilé ẹ̀kọ̀ọ̀kan.
Nobody dare say Yorubawuyi gba 1 naira lọ́wọ́ òun. Nobody will say mo gba 160 ní ọwọ́ òun. Ẹ tẹ́ orí red yẹn tó pe yín lẹ́ ń tẹ̀, I don't for the kiki ẹ. Ẹ tó ń tẹ orí red yẹn, un tó pe ẹ ló ń tẹ̀. Nobody will say mo gba 60. Èmi ṣiṣẹ́ mo ṣiṣẹ́ lé mi. I am not as stupid as you guys. Ẹ jókòó sórí show 24 hours. 7 days a week. Ẹ lọ ṣiṣẹ́. Ẹ yé fi Yoruba Nation jalè. Go and work. Ẹ ṣojú owó 8 hours. Ẹ ṣe overtime 8 hours. If any mommy, if any mama is deceiving you, people don't ban boy because we security dání, they are you are gullible. One mọ̀ pé you are gullible. Oh, mo ko America ló ń pè bí. Brooklyn náà ni mo wà. Taba ni Bronx mo wà. Bronx ni mo wà. Taba ni Brooklyn mo wà. Brooklyn ni mo wà. Wallahi tí ma take voice message yin up. Keni ìyá kan, baba 99 ló bí mi. Mommy America, tí ma take voice message yin up. Keni ìyá kan, àwọn le ba tete mo rí yín o. Keni ìyá kan, 99 baba, òun ló bí mi. Tí ma yẹ mọ́ FBI lọ́wọ́ ni. Ẹ má ṣàlàyé. Tí baba yín pò, ẹ ní like ẹ. Èmi bá yín ṣẹnu o. I am not illegal here. Mi ò kì í ṣe illegal nílùú tí mo wà yìí. Ẹ̀yin olè oníjìbìtì. Mo wá ní bẹ̀rẹ̀ pẹ̀lú yín o. Má bẹ̀rẹ̀ sí ní tú àṣírí yín. Sọ̀rọ̀ sókè olórí ibú. I will not ignore them o. Ẹni tó bá gbé níbi ilé ẹ̀ lọ́rùn yẹn tó jẹ́ fáǹsì ẹ̀. Ẹ jẹ́ kó wá send àdírẹ́sì ẹ̀. Ẹ má gbé àdírẹ́sì síta nítorí pátó kó kúrò níbẹ̀. Lẹ́tà gbúdọ̀ tẹ̀ lọ́wọ́. Èmi á kó kúrò fún yín. Orí yín máa burú ni. Èmi máa kó kúrò níbi tí mò ń gbé fún yín. Ayé yín máa bàjẹ́ ni. Tí ẹ bá mú lẹ́tà yẹn wá, tí yín máa rún ni. Mo tẹ́sọ ni, olówó á tẹ̀ mí. That's the threat of life. Threat of life. Ọwọ́ á tẹ̀ mí. Oh, fine, good. I love that. Ẹ ṣe kéèsì èmi á bọ́. Ẹ ṣe kéèsì èmi á yẹ̀. Ẹ rò bóyá ìlú tí mo wà bóyá illegal mi wà níbí bí. Ẹ ṣe kéèsì tí yín máa ta mọ́ mi lọ́wọ́. Seoyekoribe kò ní dá fún ìyá ẹ̀. Nínú Ọlára Mon, ìyá tó bí ẹ sáyé kò ní dá fún. Bàbá tó bá ìyá ẹ̀ sùn kò ní dá fún. Seoyekoribe kò ní dá fún. Black Lion kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. Ìwọ tó sọ̀rọ̀ yẹn kò ní dá fún yín. Àfà Jalili kò ní dá fún ẹ. Ẹ bá mi dáwọ́ gbogbo wọn. Gbogbo kakọ̀sí ẹ bá mi dáwọ́ kò ní dá fún ilé ẹ̀kọ́ kan. Má bá yín fà. Ẹ ti ṣìṣe. Sọ̀rọ̀ sókè. So ẹ má gbé àdírẹ́sì síta. Ẹ kàn ra inbox Seoyekoribe. So lẹ́tà bá dọ́dọ̀ ẹ kọ́kọ́ balẹ̀. Ẹ̀yin onírọ́. Ẹ má sọ àdírẹ́sì ẹ síta. Ẹ kàn lẹ́tà máa dọ́dọ̀ ẹ fọkàn balẹ̀. Ẹ kàn gbá àwọn mugun yín. Àwọn sòsò yín. Ẹ kàn gbá àwọn sòsò yín ni. Ẹ ń fi Yorùbá Nation jalè. Ẹ lè rí ṣe. Ilẹ̀ Yorùbá ó bá padà gbóná mọ́ yín ni. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá pé àwọn èèyàn ń dààmú Nàìjíríà. Àwọn èèyàn tó wà ní òyìnbó náà ń sọ́fà. Wọ́n fẹ́ lọ sílé. Kò rọ̀ fáwọn tó wà ní òyìnbó. Ẹ tún wá ń gba owó lọ́wọ́ wọn. Ilẹ̀ Yorùbá ò ní dẹrùn fún yín. A máa le fún yín ni. Ọmọ ṣiṣẹ́ lèmi. Èmi ń ṣe iṣẹ́. Èmi ò lè gba 160 for Yoruba Nation. Either you are in Nigeria, either you are in abroad. Yorubawuyi lórúkọ mi. Ẹni tí wọ́n gba 60 lọ́wọ́ ẹ̀ kó bọ́ta kó wá sọ̀rọ̀. Àní kí rọ̀rùn dé bá àwọn mẹ̀kúnnù. Àwọn mẹ̀kúnnù aláfẹ́ gbà wọn kó lóko ẹrú. Ẹ tún gbowó lọ́wọ́ wọn. Seoyekoribe bóyá o mọ̀. Mò ń bọ̀. Ọ̀rẹ́ wà ńlẹ̀ ó pọ̀ o. Ọ̀rẹ́ wà ńlẹ̀. Ọ̀rẹ́ wà ńlẹ̀ ó pọ̀ Seoyekoribe o. Mò ń bọ̀. Jẹ́ sáré ń bọ̀. Mo mọ̀ Seoyekoribe. Seoyekoribe. Wo, mo ń bọ̀. Seoyekoribe. Ọjọ́ Thursday ní 6:56 p.m. 6:56 a.m. Ọwọ́ ta ló ti gba $60. Ọwọ́ ta ló ti gba $60. Seoyekoribe. Orúkọ tó fi gba owó yẹn ni Seoyekoribe kò yẹ kó rí bẹ́ẹ̀. QSK 907 Julius. Owó yẹn wá láti Wales
Faco Bank àbí Fago Bank Seoyekoribe ọwọ́ ta ló ti gbà $60 ọlá pé mo mú fóònù dání ni tí ẹ máa rún mọ́ mi lọ́wọ́ ni ìwọ olè ẹ̀yin olè oníjìbìtì ilẹ̀ Yorùbá ò lè sàn fún yín either you are a politician or you are agitating for Yoruba Nation tẹ́ bá ti ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ilẹ̀ Yorùbá ò ní sàn fún yín Ògún ló máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan Ògún ló máa pa yín. People must be free. We want freedom for our people. Ẹ yé gbá àwọn èèyàn, ẹ yé hùwà olè. Seoyekoribe ọwọ́ ta ló gba $60. Then another one. Seoyekoribe interbank transfer June 9, 2022. Account number head pẹ̀lú 6067. Credit alert 10,000 naira. Ẹ tún gba owó lọ́wọ́ àwọn tó wà Nàìjíríà. Ẹ ń gba owó lọ́wọ́ àwọn. I have over 200 receipts. Àwọn tí ẹ ń gba owó lọ́wọ́ wọn. For what? For what? Is that the Yoruba Nation we want? For what? Owó kí lẹ ń gbà lọ́wọ́ wọn? For what? Tí máa bàjẹ́ ni. Ebi ń pa àwọn èèyàn. Ẹ tún lù wọ́n jìbìtì. Ẹ tún wá ní kí mi máa sọ̀rọ̀ tí máa rún ni sẹ́. Tí yín ó máa rún sí mi lọ́wọ́ ni. Ẹ lọ́wọ́ receipt káàkiri. If anybody will tell you, Yorubawuyi, ó gbowó kan lọ́wọ́ àwọn, come and say it. Owó Ramadan tá ń gbà, mo sọ pé tó bá ti ń gbowó Ramadan kó máa kọ kalẹ̀. Mo ti wá fáwọn èèyàn níta gbangba. Another one. You've sent nínú €10 to Rahman nínú ọlá. Debit card, no fi send yes here. Barclays debit, no fi send yes here. €10. Tàbí £10. Nínú ọlá Ramon, ó gba owó 5,000 naira. Ní August 3rd, 2022. Mo dé mọ́ fún ẹ. Tí ẹ bá mú lẹ́tà yín wá kò ní dá fún yín. Tí ẹ ọwọ́ máa tẹ̀mí yẹ tó bá tẹ̀mí tí yín máa yẹ ni. Òkú ẹrú àwọn olóṣèlú ẹ̀yin náà tó bá dá Yorùbá Nation kalẹ̀. Ẹ tó wá fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Happy Ramadan ẹ tó fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tí yín máa yẹ ni. Yorubawuyi tí ìbàjẹ́ lulẹ̀ ni mo wà fún. I must eradicate ìbàjẹ́, corruption. We will not allow you to build Yoruba Nation on corruption. If you want to be dupe, dupe àwọn èèyàn. Kí lẹ fẹ́ Yoruba Nation fún? You want Yoruba Nation, yet you are duping people. Ṣebí díẹ̀ mo ti kà fún ẹ yẹn. Nínú Ọlá Ramon, be everything bó ṣe gbà. I have everything with me. Àwọn tí wọ́n ti step back. Tí wọ́n ti ronú pìwàdà by listening to my show. Tí wọ́n ti ronú pìwàdà but wọ́n listen sí show mi. Àwọn ni wọ́n ṣe gbogbo receipt yẹn sí mi. I have every receipt with me. Tẹ́ fi ń gbà àwọn èèyàn. Is that the Yoruba Nation we are agitating for? Ṣé Yoruba Nation tẹ́ fẹ́ lélẹ̀? If this is Yoruba Nation tẹ́ fẹ́, I don't want this kind of Yoruba Nation. I want Yoruba Nation of corruption free. Seoyekoribe, mo ń sí ọbẹ̀ ìṣínú lọ́wọ́. Lẹ́yìn ìṣínú bá máa jí fún ẹ láàárọ̀ ni. Tẹ́mi bá ń ṣe kíní torí pé kíní kan. Tayo kíyà máa jẹ àwọn èèyàn. We want corruption free. Seoyekoribe ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Ẹlẹ́dẹ̀ ẹ̀gàn wà ló fẹ́ tó bẹ́ẹ̀. Ṣé ẹ máa wá pass èèyàn ni lọ sínú bí tẹ́mi ti gbé ọmọ orí títì lèmi lọ wá pass mi jáde. Gbogbo tí mo ti gbé ẹ lọ wá pass mi jáde. Èmi ò ṣe bá kí tó yè. Mi ní Sunday Igboho tí máa fọ́mọ́ mi lọ́wọ́ ni. Seoyekoribe ẹlẹ́dẹ̀ ẹ̀gàn yọ ike yín wájú ẹ̀. Tó bá bí ẹ̀dá Seoyekoribe wá sí online ṣe báyìí. Tó bá bí ẹ̀rẹ̀ ṣe báyìí ní online. Tó bá ti bí ẹ̀dá fáyé yín ráì. Ní online tó bá bí ẹ̀rẹ̀ Seoyekoribe tó bá bí ẹ̀rẹ̀ ṣe báyìí. Online. Tẹ́yìn ike yín ẹ̀ tó bá ní fò síta. Olóṣì oníke lẹ́nu. Ọmọ ìyá wèrè, ọmọ ìyá sínwín. Ṣé tó bá bí ẹ̀rẹ̀ wá ṣe báyìí. Oníke lẹ́nu. Ọmọ ìyá sínwín. Mo ń lọ mo ń bọ̀ wá báyìí. Gbogbo nǹkan láyé, gbogbo agbára t'Ọlọ́run Ọba ni. Mi ò wèrè ló kọ ẹni. Kẹ́hìndé má rówó ṣọlá, mi ò ní dé bá ẹ. If you plan anything, mi ò ní ṣe Seoyekoribe tó máa fún yín lẹ́pẹ̀. Mi ò ní dé bá ẹ ni.
tó bá dẹ̀ gbọ́wọ́ kọ́wọ́ tó bá dùn mẹ́ nínú tó bá dùn mẹ́ nínú ni wàá fi rọ́pò kò sí àní ńbẹ̀ àní tàbí ṣùgbọ́n ò sí ńbẹ̀ gbogbo tó bá ti ń dùn mẹ́ nínú ló máa fi rọ́pò èmi ò níjì mi ò bẹ́ ẹja I don't know you mi ò bá ẹja now ìjà báwo o ní tó ń dùn mẹ́ ẹnu ni ohun tó ń dùn mẹ́ lásáré dìbànújẹ́ fún ẹ kíákíá ni ó wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ ìdé for ground plenty yẹpẹtẹ àwọn tó ń dùn mẹ́ nínú kò sáré dìbànújẹ́ fún ẹ sísìn ni àwọn kan tó rí tínú ẹ̀ kò sáré dìbànújẹ́ fún ẹ sísìn ni I will not block him kó lè bá gbà tí mo fẹ́ fún o block him kẹ̀ mi ò ní block ẹ̀ ọlọ́gbà àwọn tẹ́bi pa ní Nàìjíríà gbogbo tó ń wò tó ń dùn mẹ́ lákò dìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́ ni àbí ẹ ti sínwín ni